wa rahmatullahi wa barakatuh. Fún àwa kí n sáré lọlé lórí nítorí nǹkan tó pàtàkì bí irú tá a fẹ́ sọ iná tọ́jẹ́lẹ̀ kejì tó sì yàtọ̀ síra wọn. Ọ̀rọ̀ àkọ́kọ́ mi ó túbọ̀ aláwọ̀kọ́ kásáré tutọ̀rọ̀ pàtàkì náà. Wọ́n ní tó bá dọjọ́ àlìkìyàmà kò sẹ́ni ó lè jèrè àfẹ́ni ọba bọ́lọ́hún tọ́kàn ẹ̀ dáa. Gbogbo àná làásì máa ka wọ́n ní tí mo wíwù gbogbo àlà máa kà là máa gbọ́. Ọ̀rọ̀ lọ́wọ́ ní yawma la yanfa'u malun wala banun, owó yóò ní sáǹfààní bẹ́ẹ̀ sì lọ́kẹ́ lówó tó wala banun, irú ọmọ tẹ́ rí ẹbí wọ́n pọ̀ wọ́n da ẹni ọlọ́ọ̀ni ẹ wọ́n tóbi wọ́n nípò wọ́n lówó lọ àwọn ọmọ aráyé mọ̀ wọ́n ọmọ àṣeyín láǹfààní owó àṣeyín láǹfààní ọmọ àṣeyín láǹfààní illa man ata Allaha bi qalbin salim, nǹkan kan náà ló ṣe láǹfààní ni ọ láyìn lọ́jọ́ àlìkìyàmọ̀ òun náà ni ọkàn yín tọ́mọ́ ọkàn tó wá mọ̀ yìí náà la tún bí ó túbà ìpè ọ̀nà mẹ́ta ní ọmọ sí ọkàn tó mọ́ ọkàn tó dáa ọkàn tó yanrantí ọ̀dà òun àkọ́ ọlọ́fà rẹ̀ pé ọkàn yìí dáa sí àyè mẹ́ta tọ́ba ti lè fẹ́ẹ̀lì láàyè mẹ́ta yìí àbí kánú mẹ́ta yìí ọkàn òun yóò gbé wa wọlé ẹja àdàmà kì í ṣe irú tọ́lọ́ ń wínú pé bàbá dé o ọ̀dọ̀ òun tá a bá kú tán tá a bá dó wájú òun ọkàn tó wọ́n wò pé ń bẹ́nu wa ẹ̀gbọ́n mi ọgbọ́dọ̀ jẹ́ ìpín ọlọ́láàfíà láàyè mẹ́ta àyè mẹ́ta láti nídìí ọkàn a nídìí ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run irú ọkàn wo la ní sọ́lọ́run kí ni ń bẹ lọ́kàn wa sọ́lọ́run kí lè ro wa sọ́lọ́run kí ni gbàgbọ́ wa sọ́lọ́run kí la gbé inú sọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì kí la ń ro ṣẹra wa ẹlẹ́ẹ̀kẹta kí la ń ro ṣẹlẹ̀ ọkàn wa ó yàtọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta èrò mi yàtọ̀ sí èrò rẹ̀ tọ́lọ́wọ́ ayàtọ̀ gẹ́gẹ́ kí lè ro ẹ kí ni ronú rẹ kí ni bẹ́ẹ̀nú ẹ sọ́lọ́ ọkàn tọ́ba mọ́ sọ́lọ́ tọ́lọ́wọ́ sọ́pọ̀ ọkàn ìmọ̀ sí mi lọ́jọ́ àlìkìyàmà gbogbo alamọ̀ yìí pé yọ gbọ́ lọ́hùn gbọ́ yọ dọ̀ lọ́hùn mọ̀ ọ̀rọ̀ ntọ́lọ́hùn yóò yé yọ gbọ́ lọ́hùn gbọ́ yóò ṣe gbá àmọ́ ọ̀gá gbogbo kan ọkàn mi ìmánì mbẹ́mbẹ́ sọlọ́hùn ìmánì sì pé péré ọkàn rí ìdá o sì gbọ́dọ̀ mọ́ ní ìmánì sọlọ́hùn kọ́kàn rẹ̀ lè dá àmọ́ nítorí pé o ti wá ní ìmánì sọlọ́hùn kì í dá ó kú o ọkàn mi rántí ọlọ́run gbogbo gbà sáà àrà tá a fẹ́ nu o ọkàn yẹn ọ̀ ń sẹ̀mí lóòótọ́ ṣùgbọ́n òróòrò bẹ̀ yọ bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ ó kú o ọkàn mi máa ń mú ọlọ́run ní sáà ọ̀kàrí ibi tọ́lọ́run lọ́kàn rẹ̀ máa ń wà ọ̀kàrí gbogbo nǹkan tá a fi sọ pọ́kàn lálàáfíà nù ṣùgbọ́n ga gbogbo nǹkan tí gbogbo tá a wí yóò fi dáa wọn náà ní káníyàn rí ọ̀dà sọ́lọ́ mo ní máa ń nì fọlọ́n mo lérò tó dáa fọlọ́n kẹsẹ́ bá a máa practice yìí máa ń nítorí ẹlòmíì ẹ̀gbọ́n mi yé ọkàn wa bó ṣe wulẹ̀ kọ́ dáa tó tí kò bá ti ní ikhlas gbogbo tá à ń ṣe tọ́lọ́ ní a ṣe tá a sọ pé agbọ́lọ́ngbọ́ a ṣe ọlọ́run sọ pé ọ̀nà méjì ni pé ibi ọlọ́run bá ti pàṣẹ pé ká ṣe báyìí ọ̀nà kan nù ìkejì níbi nǹkan táwọn náà bá fẹ́ ṣe yàtọ̀ sí tọ́lọ́run pàṣẹ rẹ̀ oye ètò wa tóbi jù tó tí máa kó báyà jù tó wá jásí ọlọ́run lọ kírun lọ kéwú máa tẹ̀lé àwọn ẹni ọlọ́run máa kéwú máa ṣègbà àwọn àṣẹ tọ́lọ́run pa tá a bá ti fẹ́ ṣe é àṣẹ ọlọ́run ní lóòótọ́ àwọn àṣẹ yẹn rí pé òun mò ń kiri ta ló tún wá ní ìrúbí òṣù ọlọ́run ó lè má ju ọlọ́run lè má gbà ó ọlọ́run lè kọ́ sí ọlọ́ pé ó kírun torí òun o
ètò burújú téèyàn jẹ ìyà sàǹsàn yàtọ̀ sí pé iṣẹ́ rere ó bàjẹ́ ó tún á jẹyà òun náà níbi àwọn àṣẹ Ọlọ́run kọ́ wa máa lò ó lẹ́mìí ẹlòmíì tí sọ̀lọ́ mo wá jímọ̀ kì í ṣe torí Ọlọ́run torí ẹni tí mo wá bẹ́ẹ̀ ni jímọ̀ rẹ bàjẹ́ sẹ́yìn tó bá bàjẹ́ lásán ti tó lẹ́yìn náà àníyàn burú tó ní sí jímọ̀ torí jímọ̀ àṣẹ Ọlọ́run ní pípọ̀ wá kì àwọn ibi tó bá jẹ́ pàṣẹ Ọlọ́run wà bẹ́ ìyà méjì ní mẹ́mẹ́ o tó bá ti lè ní ìkíláàsì ìyà alákọ̀ọ́kọ́ ni pé ọ gbára lùgì gbogbo ohun tó ṣe Ọlọ́run nígbà ẹlẹ́ẹ̀kejì Ibn Asim lọ́sọ́ àfáwà Ibn Asim ọ̀kan náà àfáwà àgbà tó sì jẹ́ fàkè ó ní tí wọ́n bá ní àníyàn yẹn bàjẹ́ nítorí pé àníyàn tá a ní kò bá tọ́lọ́run tó bá lọ́ bàjẹ́ ó ní ó tàn ó tó ti wá gbẹ̀sẹ̀ yóò jìyà lórí pé ó bàjẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afábà fà pé ṣé ó tún ní ìdí pé kò jìyà náírà o iṣẹ́ wọn bàjẹ́ yóò tún wá gbẹ̀sẹ̀ pé ó dà níyàn tí ò dá sí nǹkan tí ó jẹ́ tọ́lọ́ wa àmọ́ àwọn kankan mẹ́tọ́ pé Ọlọ́run ọ̀pọ̀ láṣẹ ẹgbọ́n mi sìn sọ̀rọ̀ fún sẹ́yàrí mi bẹ̀rẹ̀ títọ́lọ́mbọ̀ ẹgbọ́n mi sìn títọ́lọ́mbọ̀ ó múra ó níìtì ó jáde síta sẹ́ẹ̀pọ̀ nọ́mà ọ̀n jẹun ọ̀n wẹ̀ irú àwọn yẹn tó bá lè fi àníyàn tọ́lọ́run sí pé wọ́n lọ́mú ṣe ń wẹ̀ wọ́n fẹ́ máa ní torí pé ó fẹ́ràn dáadáa ọgbàlá dá àníyàn ẹgbẹ́ méjì àwọn nǹkan tó yẹ pé ó wọ́n ló ń ṣe látọ̀dọ̀ ara rẹ̀ ọwọ́ fi tọ́lọ́run sí nínú èrò rẹ̀ bí nǹkan ò ní ládàá kankan tó tí wọ́n mẹ́sàn-án tó gbọ́ rí ó ti ní ládàá nítorí pé àníyàn tó níhun ó ti fi tì sí kiri Ọlọ́run àníyàn wa gbọ́dọ̀ dá sọ́lọ́run pẹ̀lú pé kí a jẹ́ kí gbogbo tí ọmọ wà lọ́kàn wa kọjá torí Ọlọ́run ká sì lérò tó dá sọ́lọ́run bó wọn ṣe máa lérò tó dá sọ́lọ́run máa rò ó pé Ọlọ́run ò ní gbaṣẹ́ rẹ̀ oyè máa rò pé Ọlọ́run ọba ṣèkà fún ọ tádàwó bàbá ọ máa rò pé Ọlọ́run kò fẹ́ràn rẹ̀ kí ló dé ẹ máa bẹ́ẹ̀ dà tí wọ́n máa rújú ọ̀dà sọ́lọ́run Ọlọ́run gan pé èyí tẹ̀ ń dẹ́ṣẹ̀ tí ó sẹ́ni kankan nu wa tí ó sì lè dẹ́ṣẹ̀ gbogbo wa pátá ó wá ní ìwọ tí ẹ̀ṣẹ̀ tiẹ̀ ti lágbára débi pé wọ́n gan ti lérò pé Ọlọ́run lè fẹ́ràn rẹ mọ́ la taqnatu min rahmatillah ẹ má jà kàn níbi pé Ọlọ́run lè ṣàánú yín inna Allaha yaghfiru dhunuba jami'a ẹ̀rọ bó ṣe bẹ̀rẹ̀ ni qul ya ibadi alladhina asrafu ala anfusihim lisababi sunu nítorí pé bó ṣe mistake tó ṣe mistake ó ṣe gbá ọ̀sà wo ọ̀dẹ́sẹ̀ báyìí wọ́n kàn ti wá èṣù sì máa dúró tì ní tó o bá ṣe ṣìnà àbọ̀ parọ́ àbọ̀ ṣe kankan àbọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ó wá realize pé ọ̀dẹ́sẹ̀ ìṣọ́ àbọ̀ pé mọ́ tùbà o pé kí ló fẹ́ túbà sí ebó tó ń dá mi tó bá gbọ́ yòó ńgbọ̀ ya ìṣọ́ sọ fún yìí pé ìwọ ẹsẹ̀ bó o bá ṣe dáadáa gan Ọlọ́run ò lè rí mọ́ àìmọye ẹsẹ̀ ló ti ṣẹ̀ tí ó fi yà rẹ̀ jẹ́ Ọlọ́run ò lè rí dáadáa rẹ̀ kankan mọ́ ìyẹn ni wọ́n fẹ́ jẹ́ kọ́ ọjà kan kúrò níbi pé dáadáa kan tó lè gbọ̀ ọ́ lẹ́mọ́ ó sì fẹ́ kọ́ ọjà kan bíi tó ṣe lọ́n pé máa ṣe lọ Ọlọ́run lè dáríjì hàn mọ́ lọ́lọ́run fi fọ gbólóhùn nínú Al-Qur'an pé ẹ̀yin ẹrú mi tẹ́ ti já kan pa pé mo lè dáríjì yín àbí mo lè kẹ́ yín la taqnatu min rahmatillah ẹ má já kan bí àánú Ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a kò sẹ́ṣẹ̀ kan tí ẹ máa dá tọ́lọ́run lè dárí ẹ̀jì yìí tẹ́ ẹ má sì ná tẹ́ ẹ má rọ́ pípa àfi ẹ̀bùrú ẹ̀yin tí wọ́n gbé òòsàlẹ́yìn lọ́pẹ́lọ kẹ́ sínú ilé ẹ̀ tẹ́ lọ sùn oògùn ẹ̀ tẹ́ sùn nǹkan kọ́ èyí ń lẹ́yìn ìgbà tó ti ní máa ń rìn tọ́ ọ̀bà jáwọ́ ń bẹ̀ Ọlọ́run lè dárí jù gbọ́dọ̀ ń sì wà tọ́ pé ó ń sẹ̀bọ̀ náà tẹ́ bá ti wá sí fún un tó bá ti já kàn tó bá ti jáwọ́ ń bẹ̀ pé n ò tún lọ lé ẹlẹ́bọ̀ mọ́ ẹ má sọ pé Ọlọ́run lè dárí jù ó yé àmọ́ ìwọ tó ti mẹ́bọ ọ wà lọ sẹ́bọ
ẹ̀gbọ́n mi rìn sí ẹ̀bọ̀ ọlọ́run dáríjì yẹn gbólóhùn tó sọ pé òun ò ní dáríjì yẹn òun ká sọ́ra o ká sọ́ra. ẹ̀kejì náà ni kó o lérò tó dáa sẹ́ra rẹ lẹ́gbàá tó ti lérò tó dáa sọ́nà lérò tó dáa sẹ́ra rẹ má rò pé ò dáa má sì rò bó o lè ṣe dáadáa bákan náà àbárí ni kọ́ ọ máa dá yọ̀ọ́ dáa má máa dábàá bú má máa fi inú pé kíní kan ò ní ṣeé ṣe yọ̀ọ́ bàjẹ́ tó o bá ti ṣe tí o bá ti ṣeé ṣe máa rẹ́rìn tọ́lẹ́ni tó dá ọ ní ọ̀fẹ́ kó ṣeé ṣe kílódé ó ti ro nǹkan míì tó rò tó mọ̀ tó sì lè mọ̀ ó wà máa rẹ́rìn pé wa ma tashawuna ọlọ́run kò sí kankan tẹ́ ẹ fẹ́ ṣe tó lè ṣeé ṣe láéláé illa an yasha Allahu Rabbul alamin àfi tí n bá fẹ́ lókun nígbà tí mo fẹ́ ṣe kaba yìí mo fẹ́ da kaba yìí mo fẹ́ lé kaba yìí mo lé kaba yìí kọ́ àbọ̀sí illa yasha Allah tí mo fi ní ọmọ rẹ́rìn nù kọ́ fẹ́ nù nígbà tí ọba wa fẹ́ kí ló fẹ́ banújẹ́ sí kọjá kí ẹ̀mí òun sì kí ni kọ́ da sọ́lọ̀ má lè rò pé àìjó ṣeéṣe ọ tọ́ka sí pé kò gbà ọ́ lẹ́rú kò láàánú rẹ kò sì gbèrò rírọ̀ rárá níbẹ̀ yẹn lérò tó da sọ́lọ̀ pé ọgbà tó wù ló ṣe lérò tó da sára pé ẹrú rẹ̀ sì ní mí náà lẹ́ẹ̀kẹta òun má ba gbogbo nǹkan jẹ́ iná nìkan máa lérò tí ọ̀dà sáwọn èèyàn èrò tí ọ̀dà ó tó márùn tí wọ́n máa jura wọn lọ àdìsí wà lórí pé látàá sásù ẹ má fura sí yẹn tàá sùsù yàtọ̀ sí tàjá sùsù tàá sùsù ni pé mo ṣe ń wo bọ́lá yẹn bẹ́ẹ̀ àbí tó ti lọ ṣe ṣìnà ní bọ̀ ọ̀rẹ́ rí o ọ̀bẹ ní kankan sọ́wọ́ ìwọ lọ́kàn ń rò bẹ́ẹ̀. tọ́ba ti bá ẹnìkan kan sọ tọ́ba ti wádìí ẹ̀ kì í ṣe tàásùsù tàásùsù ni ìmọ̀ furasẹ́ nìkan tọ́ba ti bá yẹn sọ tọ́ba mú ntọ́ nfurasí tọ́ba sọ́jáde fẹ́ lómi yóò ti di sùúzọ́ni olérò tí ọ̀dà sí yóò sì máa wà ní tàásùsù tọ́ba kan fura nínú ibẹ̀ yẹn làwọn ẹgbẹ́ tẹ́ ẹ bá ń fura nínú ẹ̀ka òun rò pé ọmọ ìyá mi ṣe tí ọ̀dà ẹ̀tọ́ra àforíjì nínú náà ẹ má gbèjà ẹ má wí o tó o bá ti wí pé mo sì lérò pé ọmọ ìyá mi ò ṣe nǹkan tí ọ̀dà tó wí o ti lérò tí ọ̀dà nù ẹ má wo mo ní nǹkan márùn tó jọra wọn bí lọ́ba wò pé àlè tí ì sọ náà ẹ jẹ́ ń wádìí ẹ̀ lọ́ba wádìí lóòótọ́ lọ́ba ń fi mú fílẹ̀ ó tún ti upgrade sítajà ṣuṣu ọ̀ntọ́ pọ̀pẹ́. tọ́wárí ntọ́ fẹ́ rí ọba wa dálẹ̀ lẹ́yìn ẹni wù tọ́ba ti dé òní fẹ́ jẹ́ ọgbọ́ gbà tí ó wà ń bẹ̀ ọ̀sọ́ gbà tó kó bẹ́sẹ̀ pé búrọ́dà tó jáde o mọ gẹ́ẹ̀tì wọn lánàá wọ́n ń fọ́ ọmọ kékeré ń bẹ̀ yẹn ni ìranu wọ́n ń ṣe ń bẹ̀ yẹn wọ́n ń jíwó ntọ́ nsọ́ ń parẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọtọ́ pẹ́pẹ́ ni ó ti gbẹ̀sẹ̀ pọ̀ ọtọ́ pẹ́pẹ́ lẹ́yìn ìgbà tó ọmọ ọwọ́ aṣọ lẹ́yìn ó ti gbẹ̀sẹ̀ pé ọ̀ṣọ́ lẹ́yìn and at the same time ẹni tí ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́jú ọgbọ́n ó tún ti gba ẹ̀ṣẹ̀ òfófó tó bá jẹ́ pé òun bú ni kẹ́kẹ́ pọ̀ kan sọ tí ó ṣe tí ọ̀dà ọkàn bú tó bá bú lẹ́yìn wọ inú bó bá bú lójú ẹ̀ wọ inú. kí wàá ló lè là wá pẹ̀lú àwọn ẹ̀dá tá à ń bá gbé oṣù sọ̀nù kájẹ́mi wọ́dà sí i. tí máa rò sí èèyàn rẹ tẹ́mi ń dábàá pé èèyàn rẹ ni tí ìwà sí èèyàn rẹ ọ̀sán kó o lérò pé èèyàn rẹ ni kó wá máa jẹ èèyàn rẹ bíi kó o lérò pé èèyàn burú ni ó sì lè èèyàn rẹ lọ́dọ̀ lọ. tọ́ba ilé lérò burú sí èèyàn tọ́lọ́run ti gbà lẹ́rú o lérò pọ̀ dẹ́ṣẹ̀ báyìí ọlọ́run náà ti dáríjì tiẹ̀ ta kí ni tiẹ̀ tẹ́lẹ̀ ọba yìí ara rẹ jẹ́ nu always àfàwà bàbá wa liva kọ́lọ́ tẹ̀mí ogun tẹ́bà lọ fẹjọ́ àfà kan sùn wọn àwọn àni ẹ̀rọ pé àfà ń wá àfà ń ṣe tí ọ̀dà
ìṣẹ́jú rẹ̀ náà wọ́n pé àfa dáadáa ẹ máa bọ̀ gbogbo yẹn láfa dáadáa lọ́dọ̀ wọn ọdún àti gbogbo yẹn máa jẹ́ yẹn àfa dáadáa lọ́dọ̀ rẹ̀ tó bá dọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ní wọn ọ̀dà rojú kí èèyàn rí tọ́lọ́run ti dárí jìn àbí yóò padà dárí jìn wọ́n wá ń pèlè èèyàn burú ó ti kó bára rẹ̀ àwọn kan tí wọ́n ń pèlè pé tá a bá ti dọ̀dọ̀ ọlọ́run gbogbo tá a rí a ṣe tá a bá ti kílé abẹ́wò àròdọ̀ ọlọ́run dé nípa bí situation wa ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí òun ni tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì àwa sì ní márùn-ún tá a fẹ́ fún ìjọba wa àtàwọn tí ń darí ẹ̀ tọ́ga gbogbo wọn jẹ́ Alhaji Bọ́lá Ahmed Tinubu kọ́lọ́mọ bá ní kọ́ wọn máa ṣe kò rújú pé ó worst àwọn tí máa ń bò kò ṣeé bò mọ́ in tó kù tí ń dò fèlefèlefèle náà nìkan máa sọ fún wa pé ẹja sì sùúrù tó yẹ pé ó lójú ẹ tẹ́lẹ̀ pàrọwà rẹ̀ fún sìmẹ́ǹtì ráìsì gaàrí tá a máa ń sá lọ bá gbogbo ọ̀nà yọ̀ kúkú ẹ má dọ̀dọ̀ ẹ má tọ̀ mí ẹ má dọ̀dọ̀ mi. ó ń tó àwọn tá a pariwo muslim ticket muslim ticket kò sí ń lò mọ́ báyìí kiri worse ọwọ́ àjọ ìbínú Ọlọ́run kò rújú wípé ìjọba tí ń bẹ ń bẹ lọ́lọ́run ò fún sí torí gba àwọn ọlọ́bàjẹ́ báyìí ntọ́nà sí kankan ni wípé ẹni bá sòdodo ká máa mú mọ́wọ́ ká máa lébù rẹ̀ bí èèyàn bá fẹ́ kan ìbínú Ọlọ́run tó ju ìbínú Ọlọ́run lọ tó ju ìta tí ń rí lọ ẹ má tó máa dáhùn yẹn lákẹ́ pé ká máa sòdodo alẹ́kùn alẹ́kọ̀ọ́ ni pé wọ́n máa ṣépè adé máa sọ fáwọn yẹn ẹ má ṣépè o ṣùgbọ́n tó máa ń sòdodo kí á ní wọ́n ń ba pátì yìí jẹ́ pátì yìí ti bàjẹ́ tẹ́lẹ̀ ẹ ti ṣìṣe nígbà PDP ń ṣe tí ọ̀dà gbọ́nsẹ̀ wí náà rò pé PDP ti fẹ́ẹ̀lì àbí lẹ́yìn káfí rọ́nà lọ pé ẹja change wọn APC náà ti fẹ́ẹ̀lì president fẹ́ẹ̀lì àtẹ́jọ́ ṣèjọba wọn fẹ́ẹ̀lì nítorí àwọn akànnì ìṣèkọ́ ni pé ẹsẹ̀ ló máa sọ pé àfẹ́ẹ̀lì sẹ́ẹ̀ fẹ́ẹ̀lì ọ̀dà bẹ́ẹ̀ bá fẹ́ẹ̀lì àti pé kọ̀ǹdíṣà táwọn ìwà òkè ẹlòmíì sunkún ni o kò sẹ́ni títí ọba kódà àwọn tí ń tara wọn pé wọ́n mẹ́yẹ bọ̀ lápò ní agámà pé ẹyẹ ti kú sápò kódà ó ti tàdé ó lè ó gbóná èyí tí ẹ kì í fi arábalẹ̀ gbọ́rọ̀ àtàbá ń sọ̀rọ̀ àwọn òsọ̀tá èèyàn tó lè tẹ́lẹ̀ pé olódodo lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ sì lẹ̀ ló kọ̀ọ̀kan tó wù yìí à ń sọ reality ni ṣé orí mímbà yìí náà kọ́ la sọ fún pé kẹ́ ẹ dìbò fún ẹni orí mímbà yìí láti sọ pé wò lérí ṣe wà náà bá ṣe wí náà kódà orí mímbà yìí mo sọ pé yọ wọ́ọ̀sì ju ti Buhari lọ wàláhì tàlà ẹ lọ chẹ́ẹ̀kì àwọn wáàsí wa tá a sọ kọjá ẹ bá èyí táwa ń sọ ó yàtọ̀ sí tẹ́yìn olóṣèlú sọ ó dẹ̀ yàtọ̀ sí tẹ́yìn olódìdẹ̀dẹ̀rin ẹ̀yìn dẹ̀dẹ̀rin òpònú aláìníláàkáì tẹ́rù bá ń búyàn àbúyàn ìjọ gan lẹ́tọ̀ gbọ́n nígbà tọrọ bẹ́ẹ̀ sì gbọ́n òye yìí tẹ́ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbọ́n ọlọ́gbọ́n sáà máa ń ṣe kíni yìí máa ń gbà á torí ẹni ó bá gbọ́n onímọ̀ pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe kíni tọ́tọ́ ni bẹ́ẹ̀ dídírin ẹ̀rọ pété ìbá ti mú un tó jẹ́ pé self interest tó bá ti pọ̀ jù yọ fọ́ ọ lójú yọ sọ ọ́ dẹ̀gọ̀ service ṣé torí pé wọ́n gbọ́ ṣiṣẹ́ wọ́n fún wọn náà lápọ̀ìtìmẹ́ǹtì òun retí kẹ̀kẹ́ tí ò tí ì dé tí ò sì ní dé láíláí ẹlòmíì tí ò lè lé bá láíláí ní retí kò sí dá ẹsẹ̀ tí ò fẹ́ẹ̀lì lórí ọ̀rọ̀ subsidy failure ni ìjọba wọn á dàbí pé
bára bá ṣe ní wá tó lẹ́yìn ó ṣe lówó tó fáàrí wo ní bẹ lẹ́nu yín kẹ́ sọ pé sọ́bsidì lọ́jọ́ ẹ̀ pa kíní kan tírílíọ̀n ntẹ́ ẹ̀ pa lórí ẹkún tí a ní lórí ara tí ń ní àwa ẹ yọ sọ́bsidì ara ní a ẹ wá lẹ̀ pa owó kí lọ́ba àwọn mú bẹ́ẹ̀ owó tẹ́ ẹ̀ pa ní ìsìn kò sí ná padà sórí wa kára ó dẹ̀ wá ṣé àbí gbàtẹ́ bá fọ́n pópóró lágbárí tẹ́ ẹ tú gbà kó wa tẹ́ ẹ kówó ń bẹ̀ táwa ń pariwo táwa ní ọ̀dà ìgbà owó tá a gbà lápò yìí owó náà tún rè ṣé wọn ò ní sọ pé ẹ̀ dèdèrè báwọn ìjọba àwọn ilé wa ṣe ebi ìjọba fún ẹ mọdún láti jọba alágbádá even àtijọba ológun ariwo tó máa ń lù ìpa ni pé ara ní àwọn àbí ẹ ṣe dáadáa alágbádá dé wọn lálágbádá ni ó ṣe dáadáa president kìíní wọn ní kò tó dáa president kejì president kẹta ń gbọdọ ayé Buhari lòun ò jí yín lówó àmọ́ wọn náà mọ̀ bó ṣe ń rí o gbogbo ẹ̀rí láwọn èèyàn sì kó wá pé kò jí owó wa kan pa àmọ́ wọ́n fẹ́ jí owó pa ní láyé Buhari wọ́n jíwó jù lẹ́nu ìjọba tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí náà ẹ wà dúró owó táwọn tó ń jí náà ilé ẹnu abalabi táwọn ń sọnù pé bàbá pírẹsidẹ́ǹtì lè sọ síìdì tẹ́ ẹ̀ bá tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run bàbá gọ́fúnà ẹ̀yin sẹ́nitọ̀ gbogbo ẹ̀ tẹ́ ń bá wọn ṣe ẹ̀ tẹ́ lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ lè sọ síìdì padà sí òótọ́ ìwà wà lára ìmọ̀ràn márùn ìmọ̀ràn aláwọ̀kọ́ ni pé ààrẹ wa ẹ̀yin gángan ẹ máa kírun wákàtí márùn pé kí nẹ́tíwọ̀kì yín kó lè kọ̀nẹ́kìtì mọ́ Ọlọ́run lóòrù tó bá kẹ̀yìn nìkan àtọ́lọ́run ẹbẹ̀ pírẹsidẹ̀ntì wa ẹ̀sùnmọ́lọ́ nǹkan ẹ̀rẹ̀ awọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀sà lọ́ba gbogbo tí mo ń sọ yìí lábẹ́ tọ́pìkì kan náà ni ẹ̀sùnmọ́lọ́ gbogbo súnmọ́lọ́ tí ìbárí kó súnmọ́lọ́ àdúrà torí o ṣe tí ìrùn rí ọba pé o súnmọ́lọ́ it's like bí ẹni tí ń dá nọ́mbà tó ń pe gbogbo nọ́mbà kò dẹ̀ sí sim card kankan nínú fóònù ṣé yọ lọ o lo sim card ọ̀dẹ̀ ń dá nọ́mbà ó fi sim card wàá tún lè mọ network tó lò ṣé Airtel ní àbí MTN irun oní sim card tí ó jẹ́ kí fóònù yóò ṣe kí ni kọ́kọ́nẹ́tì yóò ṣe é pè wọn náà ṣe fi pè yẹn ó lè bọ́ lọ́n sọ̀rọ̀ Ọlọ́run náà lè mí sí ọ so tí irun wọn ọba ti pé kò sí nǹkan tẹ́lẹ̀ gbà lọ́dọ̀ Ọlọ́run yóò dá ìjọba ìdá yìí ni tọ́rọ́ náà ó lè wo tiwa yẹn yìí kẹ́ fi àjẹ wá tọ́ba sì wù ú ó lè wo tẹ̀yìn bẹ́ẹ̀ ṣe súnmọ́ tó kókó yín lọ́wọ́ tara yóò sọ wípé ẹ̀ ní fọ́ọ̀tù gbogbo bó ṣe wọlé kò rí táwọn aráàlú bá dáa tó lórí ọ̀bà dáa àdánwò bó lórí bá sì dáa táwọn aráàlú náà bá dáa àdánwò dídá kankan láyé yìí tọ́ba àríwá àtọ́lọ́wọ́ bá ti dá gbó dáadáa yòókù irọ́ ni ààrẹ wa ẹ̀yin gómìnà ẹ̀yin sẹ́nitọ̀ ẹ lọ mọ Ọlọ́run ẹ jìnnà sí ntọ́lọ́run ọ̀fẹ́ ẹ jẹ́rọ̀ bá ní ẹni tó mójútó lọ ìmọ̀ràn àkọ́kọ́ nù ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá fẹ́ máa yan àyàn tẹ́jọ́ ṣèjọba ẹni ọba dá ní ẹ̀yàn tó sì máa ṣe tọ́ba ti wá jẹ́ wípé ẹ̀yàn tán wọ́n bá lọ wọ́n bá wá complain nípa rẹ̀ tẹ́ ẹ sì wádìí ẹ̀ tó sì rí bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fún kápẹ́ kò ṣerú ẹ̀rí ẹ yọ kẹfẹ́ lómi ìrọ́pò rẹ̀ kápẹ́ ó ti máa ń ṣe tẹ́lẹ̀ ẹ má tara yín jẹ́ mi ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ dá tẹ́ ẹ bá ti wọ́ ẹni ọ́ dá bí irú yín sẹ́gbẹ̀ẹ́ ẹ lè rí sí i ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tó ẹ pé president ọmọ kan pa ẹ̀ òun gbọ́ wà surprise ipe sóòsì lè wù àbáyé sọ fẹ́ bàjọba mi jẹ́ ni sọ ẹ pé wàá yín bá ní wípé ẹ fọ́ ra hàn lórí wọ́n máa jalè lọ ni o wọ́n sì máa bà nǹkan jẹ́ tọ́ ẹ pé wàá yín bá ní wípé
ìka tó bá ṣẹ̀ ní kíni ọba gé ó lè lọ lọ́fẹ̀ẹ́ ṣòro níbi yíyan yàn àtẹ́jọ ṣiṣẹ́ ní kẹ́ẹ̀yàn president wa ìkẹlẹ̀ kẹta tá a fẹ́ pé yìí sí òní yìí pé ẹja corruption lógún ní gbogbo omi tí corruption wà ẹ má da ọwọ́ lórí ibìkan ẹ sì má síbi ẹni pẹ́ẹ́ rí corruption wà láti primary dé university dé àwọn tó di corruption kò sí ẹ̀ka ìjọba kan tí ó sì owó tí corruption ń gbé lọ tó ń keep ó tó fún yín láti fi ṣèjọba láàrin ọdún 8 tí ẹni tí ó dé lẹ́yìn tẹ́ ẹ̀ríhun náà ó tó fi ṣèjọba ọdún 8 tí ó wà lọ́pọ̀ bá lọ́nà 4 owó tí wọ́n ń jí ní ọdún kan ní Dubai ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá wọn especially àwọn tí wọ́n máa ń rán sáwọn èèyàn pé kọ́ máa mú yàn ọ̀rọ̀ tí ń sọ àtohùn àti fídíò tí ń sọ pẹ̀lú ẹni tó dádúró ẹni tó fẹ̀sùn kàn wọ́n ń gbọ́ lọ́fíìsì kámẹ́rà 3 nílé òun nìkan ìkan ń bẹ lára aṣọ rẹ̀ ìkan ń bẹ sẹ́mà òun wà fún emergency ìkan dẹ̀ ń bẹ ní street by street tẹ́ bá ti rókù kan tẹ́ bá ti rí iléeṣẹ́ kan tẹ́ bá ti rí ibì kan kámẹ́rà lọ ni wọ́n á máa wò ó wọ́n á dẹ̀ máa gbọ́ tí ń sọ ọwọ́ sọ yìí pé ok ẹ mú iye báyìí wá kí n fi báyìí bò tí ẹ gbọ́ wákàtí ń kèsè lọ́jọ́ ń wákàtí ń ní tí ọ bọ̀ pọ̀ lọ. níbí báyìí kò sára àtọ́ ọlọ́pàá yìí dá kò sí ilé tí o ṣe é jà kò dẹ̀ síbi tó lè ọba mu gbogbo àyè ló lè bá mu tẹ ẹrù ò ní bẹ́ nìkan odidi pólì kan ó ní bí àkáǹtì bíi 10 11 méjì péré ni ọjà ní yòókù wọ́n fi ń kówó jẹ ni bẹ́ẹ̀ bá mọ̀ náà ẹni fìyà jẹ lẹ́sẹ̀ àwa rí pásítọ̀ tí ń ṣèkómọ tó ní Nàìjíríà yìí ìwọ ọmọ tí à ń ṣèkómọ rẹ yìí ẹ̀ẹ́dọ̀ máa fi báyìí rò kówó ìjọba jẹ ni lọ́mọ tí ẹ̀ṣẹ̀ bí ẹ̀dẹ̀ ṣàdúrà fún pé kóun ló sì yà àwọn ọ̀daràn tó já wa síbi táwa yìí yẹ́sẹ̀ wọ́n ní ó ń ṣàdúrà fún ọmọ tí ń ṣe súnà rẹ̀ pásítọ̀ wọ́n gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ó ní ìwọ náà ọwọ́ àná àwọn tí wọ́n máa fowó báyìí kówó ìjọba jẹ bó ṣe wí gẹ́lẹ́nu níbi tí corruption tó ti lágbára dé ó ti wọ brain ọwọ́ church ọlọ́jókòó ka ọkàn etí ojú ẹnu àtọpọlọ pásítọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wà lọ́dọ̀ aláàfáà lónìí ọjọ́ alójú tán náà wọ́n mú àwọn àmàmù kan wọ́n bọ́ wó èèyàn lọ́wọ́ rẹ̀ bó ṣe mú pásítọ̀ náà nù bó ṣe mú babaláwo náà nù corruption látòrí ẹnìkan mọ̀lẹ́bí àwùjọ establishment government ọ́fíìsì lórí ara yín tẹ́ ẹ̀ bá ti fight ẹ̀ yóò fight yín Nàìjíríà lówó tí ó fi ṣèjọba láìyàwó ọwọ́ yín náà lọ́wọ́ yín náà lẹ́ ń pín ẹ kọ́kọ́ gbowó ǹjọ kọ́nà owó tó jẹ́ kí ọ dáa fún yín kò lè dáa fún yín o kò síbi tí kò sí corruption yìí kí ló máa ń ṣe yín báyìí corruption ti wá di pé màálùú tọ̀bí wọ́n wà natural náà táyà ti dórí ìjọba wọn ò sì ní dá ọ̀rọ̀ corruption sọ náà lójú títì gbogbo gbàlà ń retí pé ẹnìkan sàdébẹ̀ yóò lé àwọn tí ń dá àlámù lójú títì kó mẹ́rin wọ́n ní road safety ibi tí road ti wá safe ni ó wà dúró sí àwọn ọmọ máa safe road ibi tí road ti safe ni ó dúró sí kí ló tó wá máa ṣe yóò máa gbowó everybody gbowó ní sáà ọlọ́pàá ó gbowó road safe ó gbowó sọ́jà náà ti ń gbà àwọn aláṣọ fún kan náà wà àwọn òtún wà gbà àwọn kan náà tó kó uniform sọ́rùn ọmọ tọ́ọ̀gì ní ó tún ṣe kí ni road náà sáà ni road wa safe rárá àkàsì jẹ road safety gbogbo nǹkan Nàìjíríà yìí odi ni àwọn ọlọ́kadà tẹ́ ń lé dànù tẹ́ ní wọ́n máa gbọ̀kadà mọ́
kí lẹ fún wọn padà tẹ́ fi ń lé wọn àwọn yẹn ní lọ rèé jalè káàkiri bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan báyìí lódìlódì lẹ́tùtù o ní Nàìjíríà yìí tó o bá kó ẹ̀tọ́ rẹ lọ́wọ́ báyìí tó o lẹ́fídẹ́ǹsì tó o bá ti lẹ́sẹ̀ evidence rẹ ó kó lọ́ọ̀nì tí yóò fi jẹ́ ọ tán ẹsẹ̀ lásán ní fún evidence ní kíni ní mẹ́ni ọba ń talẹ̀ ọmọ àlù ìjòyè ń talẹ̀ ọmọ àlù wọ́n ń gbẹ́sẹ̀ lé dúkìá òní dúkìá kí á lẹ ní kọ́mọ àlù náà máa dánwò. ẹ wá dúrúgbà tí àwọn adájọ́ ti lọ strike lọ́sùn wáyé sọ́yà kádájọ́ strike bí dókítà tó strike lọ́sibítù ní ikú palá rẹ̀ gbogbo àwọn nǹkan tí ò pọ́sibù kọ́ máa ń ṣẹlẹ̀ ó pọ́sibù lọ́dọ̀ jambi ẹ̀yin olórí wa ẹ lọ wòye aṣọ Bọ́lá Ahmed Tinubu ṣe dáadáa kí wọ́n reduce àwọn èèyàn wọn bẹ́ẹ̀ tí a máa bá wọn travel kankan kò tí ì tó àwọn èèyàn 25 wọ́n di ọ́fíìsì kan mú èèyàn tẹ́sí ní ìdí ojú 5 lọ ẹ lọ tún bẹ̀ tó gbogbo àwọn ibi tẹ́ àwọn ghost workers wọn àyè wádìí sí àwọn ayédèrú certificate wọn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ bóò ní iṣẹ́ ayédèrú òṣèlú jáde ẹ tọ́tọ́ sí nǹkan ẹ̀ ní fi síbẹ̀ tí ọ̀tọ̀ sí lẹ́ gbogbo bá a ṣe ń sọ gbogbo nǹkan dàrú yìí bẹ́ẹ̀ lómi ó tún ṣe dépò ní ọ̀rọ̀ kì í ṣe bó láti bọ́ níbi tá a sìnkìnnì tá a wà ń bẹ́ẹ̀. owó tí wọ́n ń ná ní tí sẹ́nitọ̀ ń gbà táwọn sẹ́nitọ̀ ń gbà táwọn rẹ́ẹ̀pù ń gbà àtàwọn mínísítà kan àwọn owó tẹ̀ ń kó jáde tẹ̀ ń kó àpò yìí kò lè jẹ́ lu ọ̀daràn rẹ̀ ẹni tó mọ̀ pé bí kọ̀ǹdíṣàn Nàìjíríà ṣe rí nìsín pé ara ni wá ẹ̀yin náà fara nira yín lọ́fíìsì ká lè mọ̀ pé àwa la yẹ̀yìn bẹ́ẹ̀ àbí ká lè mọ̀ pé tiwa lẹ́ ń ṣe. ìrùfẹ́ gbọ́ ìbá mi tó ẹ pé lóòótọ́ ẹ mọ̀ pé ara ni wá ìṣiṣẹ́ iṣẹ́ torí tíá owó tẹ̀ ń gbà ti pọ̀ ju ẹ gba owó gbígbà para ni wá ẹ ń gba owó gbígbà para ti gbà tíá ẹ náà wá mú tí. àwọn àmọ̀ràn yìí ìtìmọ̀ bẹ́ẹ̀ fi parí ẹ̀ òun náà ní dọ́là àbí àwọn àṣepọ̀ ìta tọ́jẹmọ́rọ̀ owó àbọ̀rọ̀ ajé àwọn àṣepọ̀ ọ̀tá tó kó alẹ́rú tó kó bá wa ẹ bá ní túntò sáṣá kí dọ́là sá máa bá àwa la tẹ dọ́là ní àbá àlà ná dọ́là tó ẹ pé tí dọ́là bá ti lòkè báyìí ìyà jẹ náírà ẹ máa sì rí ẹ̀dàwó ẹ máa bí ó ṣe jẹ́ because dọ́là ti ń lóòkè yẹn yìí ń lówó sí ni ẹ̀yin lólówó dọ́là àwa là ná náírà owó ọ̀tá wa ní àwọn òní dọ́là lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà là ná náírà wáì tí dọ́là bá wá wọ́n tí náírà náà wà tí wọ́n kàgbà kó gbogbo sálárì tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ayé dọ́là ti bà ayé wọn jẹ́ èyí tí dọ́là ò bà ayé rẹ̀ jẹ́ epo bà ayé ẹ̀ jẹ́ ètò epo ò bà ayé ẹ̀ jẹ́ àwọn nǹkan tó wọ́n ó ti bà ayé ẹ̀ jẹ́ kàmáyẹ̀dá tó bà sálárì yìí jẹ́ nù gbogbo láìpẹ́ yìí wọ́n tó tọrọ fún sálárì mi sálárì mi sì rèé kí wọ́n tọrọ fún ìnira míì fún mẹ̀kúnnù ni bó ló ti jẹ́ ntọ́pọ̀jù náà ọmọ wa kò lọ private school kò lọ public school tí public school bá ti fowó kún sálárì rẹ̀ àdánwò bá mẹ̀kúnnù tó lọ private one àwọn proprietors wọn ní lérò irú tẹ́yìn san wọn ní lè san fún ó di dandan kí owó schools kí ni kó lóòkè sí ẹ̀kẹ́ ìjókòó ká ibi tẹ́ ìjókòó ká àwọn adé ń pariwo sìmẹ́ǹtì tún ti wọ́n dẹ̀ ní sìmẹ́ǹtì ní Kútọ́nù ń bẹ̀rù Dangote náà ní ta fún sìmẹ́ǹtì 15 ní Kútọ́nù kí ló dé tó fi jẹ́ 6,000 plus ní Nàìjíríà àwọn iléeṣẹ́ tí ń ṣe antibiotic àti gbọ́ wọn ti sá lọ Ghana láti gbọ́ ọmọ Nàìjíríà ti ń ṣiṣẹ́ pẹ̀lú wọn bẹ́ẹ̀ yà òfin lélẹ̀ ló kù bàbá fẹ́ ra antibiotic ní ìsìn ó di ká máa rà ní times 3 torí wọ́n ẹ̀sẹ̀ máa kó wá láti Ghana ni
wọ́n ń tànú Nàìjíríà gan wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó wàá nìtọ́ ìbá àìsàn tó máa fowó àìsàn ló máa fi bàálù kó ní tí wọ́n sì wí ni pé owó tẹ́ gbé lórí àwọn ti pọ̀ jù. ọjà oore èwo lẹ́ ń ṣe fún wa ní bọ́dà àwọn ọmọ Nàìjíríà fẹ́ ra ọjà ní Kútọ́nù ní 1000 ẹ̀yin fi 2000 kílíà rẹ̀ ní bọ́dà oore èwo lẹ́ ń ṣe fún wa ní bọ́dà. mọ́tò tó yẹ pé èmi ìmọ̀ nípa ẹ̀ dáadáa gbogbo rẹ̀ ojú 650,000 naira lọ ńgbà tá a kílẹ̀ rẹ̀ tán ó di 1.5 ṣùgbọ́n nínú ọdún yìí tíjọba tuntun ti dé tí ò tí ì lọ́dún kan yìí ó ti di times 3 owó wa náà number 1 mọ́tò tó mo pè ní 650 yìí owó wa náà ó ti sọ di 1.2 bọ́bá tẹ̀ pé ẹ bá ṣe yún bá wọn kí ló dé tẹ́ tó lọ dúró dúró à ń bọ́dà tẹ́ bá wá clear rẹ̀ ní bọ́dà háàfù owó tẹ́ fi rà àbí tó ju háàfù lọ lẹ́ẹ̀fi clear rẹ̀. mo rí àwọn mọ́tò kan máa sọ fún mi pé àwọn mọ́tò wọn ẹsẹ̀ fẹ́ ta ni o ẹ̀rí tọ́pọ̀ torí ibi tí mo ti rí mọ́tò àrí mọ́tò bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹyọ kan méjìlá mọ́ àwọn ababi mẹ́jọ ń bẹ̀ wọ́n ní àwọn èèyàn ń ta mọ́tò wọn nígbà tí wọn ò rówó rẹ̀ kò sí so ẹni ó gòkè tí ń nalẹ̀ kò sí business kan tẹ́nìkan ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò lulẹ̀ bẹ́ẹ̀ tọ́ba ti ta ọjà báyìí àti lọ tún mi rà báyìí wàhálà ni kò sí ní tọ́ra lónìí ńgbà wọn àdọ̀tún la wọ́n tó sọ pé ó ti ṣe kíni ó ti léwó sí ìfọ̀kànbalẹ̀ ìwúlẹ̀ wa ní tẹ́ fi dúró bẹ́ẹ̀ ṣe dúró òun ẹ lọ resign kẹfẹ́ lómi sí tẹ́ bá máa ṣe ẹ lọ resign kẹfẹ́ lómi sí kápẹ́ lóòótọ́ orí yín pé kìsì pé ń bá yín ṣèjọba ẹ̀ngán ti kú torí màmí èèyàn máa wà lórí èpè tó pé torí ẹ̀ bá ti kú tí ọmọ ti sì mọ́ ẹlòmíì ni ọmọ bá gbà sí ẹ̀ sí ó ti kú nìyẹn tàbí kẹ́ ẹ wá ọ̀nà bóòlù ẹ̀ sì find solution sí tẹ́ ẹ bá wà mọ̀ sí ẹ̀wọ́ ẹ̀ tọ́mọ̀ sí ẹ̀jọ́ ẹ̀ fún kẹ́yìn resign ọlọ́nkọ́ lọ́mọ Nàìjíríà subhana rabbika. shukran ya rabbi shukran hadayta qalbi shukran nawwarta دربي شكرا شكرا